irọ́ tó jìnnà sódodo ni ìròyìn tó ń jà ràyìn o wípé wọ́n jí ọlọ́pàábìnrin kan gbé wọ́n tún ṣekú pa nípínlẹ̀ Kwara. Iléeṣẹ́ ọlọ́pàá ló sọ bẹ́ẹ̀. Iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Kwara sọ wípé ìròyìn kan ti dé sí etí gbọ̀hún èyí tó ti ń jà rìnrìn káàkiri orí ẹ̀rọ agbọ́rọ̀káyé wípé ṣe ni ọlọ́pàá kan tó jẹ́ obìnrin tí òun ṣiṣẹ́ níléeṣẹ́ àjọ ọlọ́pàá ìpínlẹ̀ Kwara kó sọ́wọ́ àwọn ajínigbé tí wọ́n sì tún ṣekú pa. Wọ́n ní wípé irọ́ pátápátá ó ní ọ̀rọ̀ yìí tí ó sì jẹ́ ọ̀rọ̀ aṣinilọ́nà èyí tó tún kó ìpárìrì sí ọkàn ará ìlú. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Kwara wípé ṣe ni òun rọ àwọn ènìyàn o wípé irọ́ tó jìnnà sódodo ní ọ̀rọ̀ yìí kí wọ́n sì kọtí ọ̀gbọ́n sí i wípé àwọn tó ń gbé eléyìí síta ni wọ́n ní lọ́kàn láti máa kó ìbẹ̀rù sọ́kàn ará ìlú. Ó tẹ̀síwájú wípé ṣe ni òun fi àsìkò yìí gba àwọn ará ìlú ní ìmọ̀ràn láti má ṣe tẹ́tí sí ìròyìn yìí o kí wọ́n sì fi ṣe àgbọ́gbọ́ntí torí pé kò sí ìròyìn kankan tàbí ìṣẹ̀lẹ̀ èyí tó ní ṣe pẹ̀lú wípé òṣìṣẹ́ ọlọ́pàábìnrin kankan di àwátì tàbí wọ́n jí gbé lẹ́nu iṣẹ́ ọlọ́pàá ní Kwara o. Ó ní wípé kò sí ohun tí ó ń jẹ́ àgọ́ ọlọ́pàá Ògidì nípínlẹ̀ Kwara eléyìí tí àwọn oníròyìn láabi náà tí wọ́n fi síta. Àjọ ọ̀hún sọ wípé ṣe ni òun ṣiṣẹ́ takuntakun pẹ̀lú àwọn elétò ààbò tó kù ní ìpínlẹ̀ náà láti rí i dájú pé iléeṣẹ́ ọlọ́pàá ń dáàbòbò ẹ̀mí àti dúkìá ará ìlú àti láti dẹ́kun ìwà ọ̀daràn kí àlàáfíà kó sì jọba. Ó jẹ àjọ náà lógún. Ó ní àwọn wàá rọ ará ìlú àti àwọn oníròyìn o wípé ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí a jáwọ́ níbi mímáa gbé ìròyìn eléyìí tí kò dára, àwọn ìròyìn ẹlẹ́jẹ̀ káàkiri ò torí pé eléyìí ó lè ṣe okùnfà ìbẹ̀rùbojo ó sì máa tako sí ààlà iléeṣẹ́ ọlọ́pàá ní. Bákan náà nírú ìròyìn báyìí a máa bu iyì ìpínlẹ̀ kéré. Bákan náà ni àjọ ọ̀hún lábẹ́ ẹni tí ó jẹ́ kọmíṣánná fàjọ ọlọ́pàá ní ìpínlẹ̀ Kwara CP Adékìmí Òjó ṣe bẹ́ẹ̀ jẹ́ kí ó di mímọ̀ wípé ṣe ni àjọ náà ṣe ní ìfarajìn o láti máa sọ bí nǹkan bá ṣe ń lọ fún ará ìlú tí ó sì jẹ́ wípé gbogbo bí nǹkan bá ṣe ń lọ ni kò ní jẹ́ kí etí ará ìlú kí ó di sí i. Ọ̀rọ̀ ọ̀hún òun ni ẹni tó jẹ́ alukoro iléeṣẹ́ ọlọ́pàá SP Adétóun Èjìrẹ́ Adéyẹmí fi léde pẹ̀lú ìka ìkìlọ̀ fún àwọn tó ń gbèrú ìròyìn bẹ́ẹ̀ wípé kí wọ́n lọ ṣàgbéjẹmọ́wọ́. Kàsà ó mà ṣe ènìyàn 3 pàdánù ẹ̀mí lẹ́yìn tí àwọn agbébọn ṣe àkọlù sí àwọn agbègbè kan ní ìpínlẹ̀ Kwara. Àwọn agbésùmọ̀mí ó ní wọ́n tún ṣòro bí agbọ́n o gẹ́gẹ́ bí ìṣẹ̀lẹ̀ láabi ṣe wáyé níjọba ìbílẹ̀ Ìrẹ́pọ̀dùn ìpínlẹ̀ Kwara nígbà tí àwọn agbésùmọ̀mí tí wọ́n yabo àwọn tí wọ́n jẹ́ ọlọ́jà lẹ́bàá ìlú Ìdọ̀fìn ní ìletò abúlé Ayékalẹ̀ èyí tí ó sì ṣe okùnfà ikú ènìyàn 3 gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tó wá látẹnu Lieutenant Colonel Polycarp Okoye ẹni tí ó jẹ́ adelé igbákejì adarí lẹ́ka ìlú koro fún iléeṣẹ́ ológun jẹ́ kí ó di mímọ̀ wípé àkọlù náà òun ni ó wáyé ní agbègbè Olégbèdé èyí tó wà ní ìwọ̀n kìlómítà 12 sí ìlú Ìdọ̀fìn Ayékalẹ̀ ní ẹkùn gúúsù ìpínlẹ̀ Kwara. Nígbà tí ó ń sọ̀rọ̀ Major General CR Nebife tí ó jẹ́ ọ̀gá ológun eléyìí tí ó ń darí àwọn ọmọ ogun ìyẹn ti Operation Fasanyama tí ó ṣe àbẹ̀wò sí ọba agbègbè ọ̀hún ìyẹn ọba Pius Olúwọlé Ọ̀ọ̀nìdọ̀fin ti ìlú Ìdọ̀fin. Ó jẹ́ kí ó di mímọ̀ wípé ṣe ni àbẹ̀wò yìí jẹ́ àbẹ̀wò láti wá kẹ́dùn pẹ̀lú ìlú ọ̀hún lórí ìpàdánù àwọn ènìyàn 3 náà. Lásìkò àbẹ̀wò ọ̀hún ọba Pius Olúwọlé jẹ́ kí ó di mímọ̀ wípé ṣe ni àkọlù lemọ́lemọ́ ó ń wáyé látàrí àwọn igbó ńlá èyí tí ó ń bẹ nínú ìlú náà èyí tó ti di ibi tí àwọn oníṣẹ́ láabi náà tí wọ́n fi ara pamọ́ sí. Nínú ọ̀rọ̀ tiẹ̀ ọ̀gágun Níbífẹ̀ ọmọdé ará ìlú lójú àti orí adé ọ̀hún wípé àwọn ọmọ ogun orílẹ̀-èdè Nàìjíríà wọn ò ní dẹ́kun ìgbìyànjú láti rí i dájú pé àwọn ṣe
ìtú àṣírí àwọn amòòkùnṣìkà tí àwọn yóò sì lé àwọn agbésùmọ̀mí ọ̀hún dànù tẹ̀fẹ̀tẹ̀fẹ̀ tí àlàáfíà yóò sì padà wá jọba ní ẹkùn náà. Iléeṣẹ́ ológun ló sọ wípé wọ́n fi àsìkò yìí mú dá ará ìlú lójú wípé ààbò eléyìí tí ó péye lórí ẹ̀mí àti dúkìá wọn ní ìpínlẹ̀ Kwara àti agbègbè rẹ̀ ni àwọn yóò máa ṣe àmójútó rẹ̀ ní ìgbàkúùgbà tí eléyìí yóò sì jẹ́ aláṣeyọrí láìpẹ́.